Olita baby aje o. Emi ama, emi ayese. Olita baby aje o. Emi ama, emi ayese. Olita baby aje bana. Emi ama, emi ayese. Osene galega yese me. Osaro ota o. Osene galega yese me. Osaro yeke. Olita baby aje o. Emi ama, emi ayese. Olita baby aje o. Emi ama, emi ayese. Olita baby aje. Emi ama, emi ayese. Osene galega yese me. Osaro ota o. Osene galega yese me. Osaro yeke. Olita baby aje o. Emi ama, emi ayese. Ibe no ni ofojo mama gbo. No, amu mejo. Ibe me no kwalo mo kia. No, amu mejo. Ibe no bi po wasila. Ibe ga popo. Iwa me yo po be na yupo. Ima kofia. Ebi ya me ga. Alaga se, o saga eru me o. Olita baby aje o. Emi ama, emi ayese. Atonu so mo wa ga mi amia. Kego fora me la tena ke mo kwebo. Atonu so mo wa ga mi amia. Kego fora me la tena ke mo kwebo. Okwebo magia ho yajo. Okwepo makiaho. Atonu so mo wa ga mi amia. Kego fora me la tena ke mo kwebo. Atonu so mo ga mi amia. Kego fora me la tena ke mo kwebo. Okwebo magia ho yajo me o. Okwepo makiaho. Ọba wa ere na no do pe ma ko kwebo. Èmi ma ya fe ni ya fi o. Ti aka mo so fi ya wo de pe ade. Eso we ma bonanza. Ose na na mu na ga te Nigeria. Eso we ma be na gbere. Ose na na mu na ga ti o wa. Kena tayo go no ma. Kena tayo go no ta. For we say okwebo magia ho. Yeto Okwepo makiaho. energy no go ni gate. Ama we na ga ri yiri. Energy no go ni gate. Ama we na ga ri yiri. Energy no go ni gate. Eyin na kukuri ya titi se webo. Okwebo magia ho. Yeto me o. Okwepo makiaho. Olita baby aje o. Emi ama, emi ayese. Agbosi no bi to se. Aweni ya je Nigeria, ma weni ya ri eyin. Ke Nigeria na weni ya de ke yin de no ma se. Nigeria no we no ati o ma se baba we e ba ke mi. Ile to le no samo, amoto ekwa uko mo hu. Uko na ya sa me no to ekwa. Ala ya sa me re to be. Uko na ya sa me no to ekwa ni. Ala ya sa me re to be. Obi
kéré ló wá sọ̀rọ̀ náà tó wá kú pé yèkú ẹ̀ ìdí ẹ̀tọ́ ní sọ̀rọ̀ ẹ̀tọ́ ní lọ́wọ́ àtọ̀ ní ìsìn wàlá wàá jà kú gbọ́ wí máa wàá jẹ wí wàlá wòwò wàá jẹ máa yìí inú yàrá yàgbé wàlá wòwò. òpó social media wà rẹ̀ wá hàn wí wàlá ọ̀ òkú ẹ̀bọ̀ máa gẹ̀ àkọ́ ìdí ẹ̀tọ́ òkú ẹ̀bọ̀ máa gẹ̀ àkọ́. Adelawi ma ebu na ze ma we bi na gbemwe iye kinu pa bira me lai Adeyi so bo wo ma kime odi mari ma ri aso bo wo ma re ge hian kime uko na ya sa me na to ekwani aga ya sa me be to be uko na ya sa me na to ekwa aga ya sa me be to be aga ya sa me be to be aga ya sa me be to be. Makiaho iriajo Okwebo makiaho Okwebo makiaho wakona yorio Okwebo makiaho Adoni rawa o adoni lisi wagale wale kwebo Okwebo makiaho Okwebo makiaho Okwebo makiaho Emega lebone Oriko iriajo Okwebo makiaho Agale lunu egbo Aritu egbere dobe Okwebo makiaho Ìpàgẹ́ oníyọ̀rẹ́ o, bàbá ìdùnnú yàrá ẹgbẹ́ wà. Okwebo makiaho.
Jésus. C'est quoi l'or? Adéri mesdames, ok, non, y'a vos salopes. C'est quoi l'or? Ok, non, y'a vos saïra, elle a compté imité. Ọmọ nùgbẹ́ ní ọmọ ìkùnmẹ́.
mari kume, eke nuweje, omari jakose. Omanu weni, omari kume o, eke nuweje, omari jakose o. Omanu weni, omari kume, eke nuweje, omari jakose.
ye popo me ero sanya kiwe. Eme uga popo me. Uma eme uga popo me ero sanya kiwe. Eme uga popo me. Uma eme ye popo me ero sanya kiwe. Eme uga popo me. Oh, baba eme yo mo o ko no ero sanya popo me ero sanya kiwe. Eme uga popo me. Uma eme tu ye popo me ero sanya kiwe. Eme uga popo. Uro wa ro je. Uma eme uga popo me ero sanya kiwe. Eme uga popo mo. Uma eme tu ye popo ma ero sanya kiwe. Eme uga popo. Oh, be da no be no. Uma eme uga popo me ero sanya kiwe. Eme uga popo me. Uma eme tu ye popo me ero sanya kiwe. Eme uga popo me. Uma eme uga popo me ero sanya kiwe. Opi me papa gege. Ọmọ náà yí Jésù ni. Obi me papa gage. Ọmọ yọ bu yí ni. Obi me papa gage. Ọmọ náà yí Jésù ni. Obi me papa gage. Ọmọ náà yọ bu yí ni. Obi me papa gage. Òkè àwòkò náà yí Jésù ni. Obi me papa gage. Òkè àwòkò náà yẹ bàbá ni. Obi me papa gage. Òkè àwòkò náà yọ bu yí ni. Obi me papa gage. Obi me papa gage. Obi awoko no ri yo sayi. Kọ́ọ̀kẹ́. Obi me papa gage. Obi awoko no ri yo sayi. Wá. Obi me papa gage. Ọmọ náà yí Jésù ni. Obi me papa gage. Wọ́n yí Jésù ni. Obi me papa gage. Òkè àwòkò náà yọ bu yí ni. Obi me papa gage. Ọ̀nà náà yí Jésù ni wẹ̀. Obi me papa gage. Òkè àwòkò náà yọ sàyè. Obi me papa gage. Òkè àwòkò náà yí Jésù ni. Obi me papa gage. Òkè àwòkò náà yọ bu yí ni. Obi me papa gage. Obi me papa gage. Obi awoko no ri yo sayi. Àjàmbá ìfẹ́ òbí ìfẹ́. Obi me papa gage. Obi awoko no ri yo sayi. Àjàmbá ìfẹ́ òbí ìfẹ́. Obi me papa gage. Àwòkò náà yọ sàyè. Obi me papa gage.
òkè náà sọ́gé. òkè náà sọ́gé. ọ̀bọ̀ náà sọ́bọ̀. ọ̀bọ̀ náà sọ́bọ̀. òwe náà sọ ẹ̀. òwe náà sọ ẹ̀. ọba náà sọba. ọba náà sọba. ọba náà sọba. ọba náà sọba. You
Edo wagiara ma kupe o Edo wagiara ma kupe akupo eti marebe no sudeme Edo wagiara ma kupe Edo wagiara ma kupe Edo ni mo se Edo wagiara ma kupe akupo eti marebe no sudeme Edo wagiara ma kupe Doni ro wa bi ma kupe Edo ni risi wagiara ma kupe Okaka bodare o Edo gbedo risi Kaka bodare Edo gbedo risi muna Edo wagiara ma kupe Akupo eti imode gbele no sudere o Edo wagiara ma kupe Akupo eti o imode gbele no sudere Ti yewere jombu usabafo Eke la coca Chama NPC bini debo Iyare gayo Tera ni mo se mele no vie Tu me sato Eru wala Otofe teresi me no biolo se Olita si Eru wala one of us tada Tu me sato Iyare gayo Ambassador Peter Eyine Ose Eba na bana ye ni goye Governor Agbakpan community Kisle akpomewo Olita mewedo CSO Agbakpan community Iwedo Ose atime Oye ime Ose Kanya Olita mewedo Edo wagiara ma kupe Edo wagiara ma kupe akupo eti marebe no sudeme Edo wagiara ma kupe Iyaro gayo owo kan mere noki Oruwe owe ogo koro mi Iyaro gayo era ni mo se noki owe osun ewaye okoro mi Chief Doctor Clement Okobo Okobo na bame Ohe Ogunemo Ona obono me swag Iga yewere Chief Doctor Eru Musele Ami Edame Olita ni mo se mewedo Oduma Upesasa Yepo yewe ye keji yade Edo wagiara ma kupe Iyo botata gbonyi Okadele Oka Oseni Community Olita ni mo se mewedo Apoda femewo Obi arase Okadele Ago arase AKA Naki Didon Chama Supreme Brothers Comrade Ace Adam Simelo AKA Sharpa International MD Destiny Hotel The Wedo Felix Abine Yomele Enogi Orioke Community Olita Mewedo Patron Olita Boys Ẹsẹ̀ Okpame lọ Ẹsẹ̀ lórí Okpame Chama Agbakpan community Àkúpọ̀ ẹtí ìwọ̀n lè gbé náà sí dé o. Ìwádò ìgbẹ́mùjà ìmúwá ẹ̀. MD ID Motos President Odumane Club o. Eré tọ̀sẹ̀ ìyá rẹ̀ kan yóre. Ẹ̀dọ́ wàgẹ̀rẹ̀ máa kú pé wàlá. Ẹ̀dọ́ wàgẹ̀rẹ̀ máa kú pé àkúpọ̀ ẹtí wọ́n lè gbé náà sí dé mẹ́. Ẹ̀dọ́ wàgẹ̀rẹ̀ máa kú pé.
industry wo community Ogbamuti Amẹ́rẹ́ lókèwò aka Òkúta one Igbo Ìdákẹ́ community Chief Osadolo Ogiefa Chief Osadolo Ogiefa di ènàbọ́dọ̀ of Ìgbàlá orí ètètè àmọ̀ràn díje ẹ̀dọ́ wàkẹ́rẹ́ máa kú pé ò wà lá. ẹ̀dọ́ wàkẹ́rẹ́ máa kú pé àkùkọ ẹ̀tí wẹ́nẹ́kẹ́ náà ṣùgbẹ́ mẹ́. ẹ̀dọ́ wàkẹ́rẹ́ máa kú pé. Ambassador erire obi enamuna MD enamuna investment Efiona yi community Baba Naira Iyaro Layore Eli Lorenzo one of Modena Atuwase Wedo Obiye Lopie aka Mama Daniel Julius Iyamu mewe Olita ni mo se mewedo Ọ̀kálẹ̀lẹ̀ Obe community Adasẹ́wẹ̀gí ọmọ ẹgbẹ̀rẹ̀ lórí ọmọ rẹ̀ pé Chairman Evoleka community Ẹdúnlẹ̀kùn ilẹ̀ rẹ̀ Ìyàrá-Gajore Sasamoni Sharpson ATM machine Petro Olita boys Ìwẹ́dọ̀ Ẹ̀rọ ní mọ́sẹ̀ mẹ́rin lókè Òsásẹ́rẹ̀ Obi Osayokie Ẹdúnlẹ̀kùn ilẹ̀ rẹ̀ Ọ̀kálẹ̀lẹ̀ one of Idowuna community Ìwẹ́dọ̀ Ambassador Julius Amadi Olita Mewedo MD Amadi Global War Ìwẹ́dọ̀ Honorable Ọjọ́ Sao Orígòtà Olita ni Mose Mewedo Iyowa community Mr. Mode Igbulosun Nana Ọ̀kálẹ̀lẹ̀ Iguaro community Ìyàrá-Gajore Ẹ̀ríkẹ̀rẹ̀ Rọ́mẹsẹ̀ Chama Ìdòwúlẹ̀ Lúrọ̀lùsẹ̀ Superstar Ìmí àmìíràn Òsàpẹ̀lá Ọ̀sẹ̀lẹ̀kìẹ̀ aka Baba Shopper Adọ́lọ́ Ọ̀fẹ̀kà MD Adọ́lọ́ Hotel Ìwẹ́dọ̀ Emọ́tẹ́rẹ̀ lórí àbú MD Ebika ẹ̀dọ́ wàkẹ́rẹ́ máa kú pé ò ti yá. ẹ̀dọ́ wàkẹ́rẹ́ máa kú pé àkùkọ ẹ̀tí wẹ́nẹ́kẹ́ náà ṣùgbẹ́ mẹ́. ẹ̀dọ́ wàkẹ́rẹ́ máa kú pé. Mr. John Onyegboma Adédèlé lórúkọ rẹ̀ Adédè one of Igbo community Fẹ́sà sílẹ̀ ọmọ ẹgbẹ́ Ẹlí sílẹ̀ yẹn ní mọ̀sẹ̀ nílò rẹ̀ Ọ̀sẹ̀ pọ̀ ọ̀bùn rẹ̀ mẹ́sùwà Ìlàwọ̀ àpọ̀ náà lórí tẹ̀ Ìlàwọ̀ àpọ̀ náà lórí tẹ̀ MD Lowes Hotel International Orioke community Comrade Fẹ́lẹ́ ìpínlẹ̀ Èkó Orioke community aka Osuewa Fred Ere lórí ẹ̀rọ Total Pini Wayaro Olita Mewedo Oriwu community Dalitire Akwebo MD Dalisco Oye Olita Mewedo Olita Mewedo Festus Wubian aka Fẹ́tẹ̀ Brown Ti Oli Finima Peter Mẹ́lọ ní wàjẹ́ èrò padà bí mọ́lẹ̀wẹ̀ Peter Mẹ́lọ ní wàjẹ́ ìwé tòótòótò Peter Mẹ́lọ ní wàjẹ́ Mr. P Olórin níwó Eri Biakaya father of all children Òpẹ́tẹ̀ Mọ́mà
Orwan enigo enahi obodo nwoma aka ayan masobe osasule no mi opepo ri mo se rege noke oke obodo boyo wa sasule yo pepo iwadi wedo ambassador Richard na le ne ra mi ame no ge noke o sare ti na gbon ma wona go le ma de pon egiri ma ambassador Richard ameno o be community ite wi ni yebokina iyogere la yebokina uyiwe oko obi ya meri komo Mr. Baraba Fancy Alaska ya community obi ya mari fama ona o se o David Damiano MD Amir Ason Limited African community Kota unamure meno vite ni maya yojoko Igwe Erawe ni leye gbokina iyewe ni leye gbokina Igwe Daddy Joseph Otakpome aka Udosto Libi Stache Obi yana ni kamo Oliver Twins Omozoke MD Divine Gift Hotel Norupe PZ Saplero Obi ya meri komo Ona oseo Frankie Nano yo Epo New Money Austin Obasuyi aka Ogiagia MD Desmond Plaza Patron Olitaboy Wesley Leno Biasoro MD Wesley Conglomerate Eyare Yumuga Gazenata Lumu Iwadoye Mrs. Amego Lawrence Amego niye Metro Olita Prince Uyi Amego Theatre of the Local Government Council Ogere no be so man MD Edo Music Battle Chairman Solution Center One Love Ibi solution ya fefe la ye bowe ko Ewi Fred ire ome aka Shakara Chairman Iwu Community Itewi ni yebokina iyogere la yebokina Uyikwe Daddy Destiny Osaugwe Ebagwa aka Ayonimwe Agberawane Elilugbo Obi ya meri komo Obi ya meri komo Eyi Sofia Soke Chama Osawe Minoma Club Owana Zeno Yojo Vice Chairman Osawe Minoma Club Obosa no sign oto Otuma NPC we need them for Eri Osabaru meye de la Okalele Sio community Osasere no mi wafo Oluku community SSA to Godwin Obaseki Itewiri yebokina iyogere la yebokina Uyikwe Loki Adenya no mi pon iṣẹ́ ti mi àmì à the state Obi ya meri komo Obi ya meri komo Ona
se o. Ilieto wakala makupe. Ilieto wakala makupe. Ebona kupeje lọ́lọ́wọ́ o. Ilieto wakala makupe. Wabẹ́rẹ́ kupe ẹ̀tọ́. Ilieto wakala makupe. Ẹ̀tọ́ olùsọ̀mọ̀ wakala makupe ẹ̀tọ́. Ilieto wakala makupe. Ẹ̀tọ́ onídọ́gba kẹ́mídì sí wakala makupe àkúpọ̀ ẹtí. Ilieto wakala makupe. Ẹ̀tọ́ wakala makupe. Mogi alaye were ya segun fome era. Rutuni lesi eduni ye moto. Akalu napa mame male yo. Kairi jine mota konji. Mogi alaye were ya segun fome o baba. Rutuni lesi eduni ye moto. Akalu napa mame male yo. Kairi jine mota konji. Warrior run. Etale rere ne baba o warrior. Akalu na pa mami o warrior yo. Kairi jine mota konji. Motole va jewere late Bagdane Okuzuwa Imafidan aka Osoja Nevada 2 years in mind Era no ke abudu no pewore Wari o baba de konu muri era Akanu na pa mami awari yo Kairi jine mota konji Ọmọ wọ́n dọ́lé máa jẹ̀ wẹ́rẹ̀ Patrick ló wù ẹ́ Patrick Imafidan Okuzuwa London base The Young Millionaire Patrick Motors Importer and exporter Mega Lagos. Bàbá nu yàgbá òrà rẹ̀, ọ̀nẹ́nu sẹ́ ẹ̀, ọ̀gá fi gbé. Mrs. Victoria níye, ìṣèpá ìyàwó ẹ̀ máa gbọ̀n. Wọ́n ní máa fi dán mi níye. Ìmọ̀wọ́lù sí ẹgbẹ́yẹ. Samena woni ye goni tare wedo Mrs. Wumabu mege nije E baba kolori wa Ari agbowe nana yo wa Mrs. Joy ikubo eribo Usegbe baba kolori Ari agbowe nana yo wa Mrs. Sari emere o Segba yawe magbon Mrs. Osademe tomorrow Mr. Lucky Imafidan ọ̀rẹ́ ègbé ìṣègbè na yàwó ẹ̀ máa gbọ̀n Mr. Augustine òṣègbè Mafidan lóye náà mọ̀ Mrs. Imade Babasi ó bẹjọ ẹ̀ ọ̀yẹ́. Baba odeke nuye Aganu na pa mami awari yo Udayi biji ni mota konji Esther Ejagbon ya Ame Patrick Ni Imafidan Ẹ̀gbin ògbó yìí ẹ̀gbin sọ̀rọ̀ ni ẹ́
ọjọ́ wẹ̀ abudu ìrì abudu ya fẹ́fẹ́fẹ́fẹ́ èṣẹ́ ìyẹ̀yẹ̀ èmọ́ ọ̀rẹ́ bàbá náà pàrọ̀ alẹ́ wò náà wọ́n náà tó ká mú wọ́n wáyà wẹ́sẹ̀ nígbà yà lè bọ́ yín ẹ̀yẹ kè wáyà wẹ́sẹ̀ o. ẹgbẹ́ ẹ̀gíátọ̀ ẹgbẹ́ yẹ́nà pé Patrick Mr. Joshua Brother Mode ọ̀sẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ Patrick ya fẹ́fẹ́fẹ́ nílé Padova Italy Norway London Norway Canada Patrick wọ̀nyá wẹ́sẹ̀ o wẹ́ wọ̀nyá mùjà kì í yẹ̀ wẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn. wáyé o bàbá Patrick ló wẹ̀ lọ́wọ́ so ọ̀wọ́ kánú náà pẹ̀lẹ́ má mi ọ̀wá lè yọ gbẹ̀yìn ní ìjìnlẹ̀ mọ́tà kan yìí. Saturday ìràtọ̀ ọ̀sẹ̀ Patrick ní mọ̀ọ́sẹ̀. Patrick rẹ̀ o òun ṣe pé Patrick Motos ìṣègbè lọ́yàwó ẹ̀rọ̀gbọ̀n ọ̀sẹ̀ rẹ̀. Adéàpọ̀ náà yóò wá ìbàbá yóò wá ní ọ̀fẹ́ lẹ́yìn ní ẹ̀tẹ́. Ẹ̀rẹ̀ ò wáyé ó sọjà never die. Akánú náà pàmò bí ó wà lè yọ kẹ́yìn ní ìṣìlẹ̀ mọ́tà kan yìí. Tó mọ̀ bí aráyé wẹ̀rẹ̀ lẹ́sẹ̀ tó fòrò bàbá. Rúdúrí rẹ̀ sì ẹnu níye mọ́tà. Akánú náà pàmò bí ó wà lè yọ kẹ́yìn ní ìṣìlẹ̀ mọ́tà kan yìí. Tó mọ̀ bí aráyé wẹ̀rẹ̀ lẹ́sẹ̀ tó fòrò ẹ̀rọ nòkè. Rúdúrí rẹ̀ sì ẹnu níye mọ́tà. Akánú náà pàmò bí ó wà lè yọ kẹ́yìn ní ìṣìlẹ̀ mọ́tà. Sá wọ́n pa àrárí ẹ̀rọ náà wà pé 57 years June 17, 2017 enosanowẹ nomi martin Norway Manchester UK base ọwọ́ náà tó yé wẹ́rẹ́ ọwọ́ ẹnu jẹ́ ìmí yìí ní adágún ìlú ògùn iye dẹ́kẹ̀ ló ń kúrẹ́. Sanomi Madi Manchester UK base Adesuwa immigration officer Dubai ẹsẹ̀ wíńdọ̀mù UK base ọgọ́rùn Canada base ìnáyàfẹ́ wọlé tó yẹ wẹ́rẹ́ yẹ ìyẹ́wẹ́ ìmúlé ìwé wo. Kàmi mọ́ ya fẹ́ èyí iye yẹn ní ayé bọ̀ wò kọ́ ẹ̀ àdí àgbọ̀n náà yóò wá
òwúwẹ́rẹ́ ẹnùsá ìmàdìyí ọlọ́wìyẹ̀wé tó lè má ṣe rí èyẹ lẹ́tà alfred àwọn ṣẹ́gun ìmàdìyí wọ́n pẹ́ rẹ́rẹ́ ìrìn náà wọ̀ pé 1996 ẹ̀yìn yé bàbá èmúwò iye tètè nù múlẹ̀ nítorí àníyé tètè nù múlẹ̀ agbárí pépà nẹ́ni mọ́ ibẹ̀ wá ọ̀sẹ̀ lẹ́mi náà wá rí ẹ̀nà kí wù náà yẹ lórí àrè. wọ́n rí èrè pé lẹ́rẹ̀ níyé wọ́n rí ẹ̀yìn bí ọkùnrin rẹ̀ níyé wọ́n gbọ́dọ̀ níyé ọ̀kìnyàn rí àyè ọ̀kìnyàn rí mẹ́ta ọ̀kìnyàn rí àyè ó jẹ́. Lórí máa ti yìí, Ubusu pé Agbakpan nana yóò wá, ẹ̀yin kò máa ní ẹ, yá ìrìn òkè wù. Ẹ̀fẹ̀ yìí tó wù yẹ, ẹ̀nà àyàtà rẹ̀ o. Iye tètè nù wù yẹ. Nítorí àníyé tètè nù wù yẹ. Agbárí pépà nẹ́ni mọ́ ibẹ̀ wá ọ̀sẹ̀ lẹ́mi náà wá rí ẹ̀nà kí wù náà yẹ lórí àrè. Bọ́ọ̀nù rárí ẹ̀wà o. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Lórí àlùpọ̀ náà yá yé gbé. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Lórí àlùpọ̀ náà mo yá yé gbé. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Ẹ̀mí wo ìrìnàjò yàtọ̀ rẹ̀. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Ẹ̀mí wo ìrìnàjò nílẹ̀ o. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Ìjẹ́ ló sá. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Wọ́n rí owó ṣe. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Yàtọ̀ sùn wà mí níṣe. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Iye ṣe wìrì wá o. Wàzà ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Iye ọ̀rọ̀ rẹ̀ ló níyẹ. Ọ̀bọ̀nà rárí ẹ̀wà o. Wọ́n rí òpó wo rẹ̀ níṣe nù. Technics Audio, certainly the king of old school music.